mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí lẹ̀ ń subside mo fẹ́ béèrè lọ́wọ́ yín owó tẹ ebi epo wa lẹ̀ ń kó lọ báwa náà bá ń rìn fáyìn rẹ̀ fúnra wa ń bí báyìí ibà àǹfààní ni ọmọ jẹ́ fún wa ó yẹ kọjá sí pé àníṣe kò sí àní ntọ́ bá mú wa bá a bá ta epo wa bá a bá ta epo fọ́ọ̀mù orílẹ̀-èdè yìí ní 100 naira tá a bá ta fún ọmọ orílẹ̀-èdè yìí ní 100 naira àti ìsọ́ọ̀tì bá a ra ń 30 naira àsọ́ọ̀tì owó tẹ́ fẹ́ jẹ́ ńbẹ̀ náà lẹ́jẹ̀ tẹ́ yòó ṣùgbọ́n kékeré ẹ dákun ẹ̀yin ìjọba wa yìí díẹ̀ tó lára nǹkan oníǹkan díẹ̀ tó lára nǹkan oníǹkan bàbá ní ìgbà lọ́wọ́ ẹ̀ díẹ̀ tó Ọlọ́run ní ọ̀rọ̀ alálùbáríkà tí mo fi ránṣẹ́ sí yín yìí afantum lahu munkirun ẹ wà kọ ọ̀rọ̀ náà ní abẹ́ẹ̀gá ṣùgbọ́n wàláhì mo jẹ́rìí yín pé ẹgbà ni ẹ̀ ní kọ́ ẹ gbọ́ mi dáadáa o. kò sí subsidy kankan tẹ̀ ẹ ṣe fún wa kò sí àfẹ́bàjalè kò sí ẹ lọ rẹ̀ ẹ tún wò dáadáa àwa làwa lè kó àwa náà Allah la ilaha illallah. awalamu yarau ila al-ardi kama ambatina fiha. Ọlọ́run ládùúrú ń tó ń hù ńlẹ̀ ẹ mọ iye ẹ̀ ní èmi mọ̀ mọ́. kama ambatina fiha. ẹ wá dúró nǹkan tẹ́mi Ọlọ́run ọba tí mo mú jáde ńlẹ̀. kama ambatina fiha. Allahu akbar kabira. Allahu akbar. ambatina fiha. ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin Boko Haram yìí abẹ̀yìn torí t'Ọlọ́run àti ti Ànábì Muhammad a sì fi ayé tá a wà ń bẹ̀ yìí bẹ̀yìn àtúnfàlì kíámà tí gbogbo àjọ ń lọ tá a gbé kójọ lọ́hùn àfi bẹ̀yìn ẹ dákun ẹ má pa àyàn mọ́ èmi bẹ̀yìn ni oníṣáìdì ọ̀dọ̀ tèmi mo sì fẹ́ kẹ́ ẹ ronú sọ̀rọ̀ Ọlọ́run ẹ má jẹ́ ọ jẹ́ pé àwọn baba ńlẹ̀ Yorùbá wọn ní bá a bá wo dídùn fàn wọn láhọra yóò sì kẹ́ egun bá a bá sì pé bẹ́jọ́ ṣẹ́gun tó láàdá náà wọn láàfin ilé jóná nítorí náà abẹ̀wá nítorí t'Ọlọ́run àti Ànábì Muhammad ẹ dákun ẹ má pa wá mọ́ man qatala nafsan bi ghayri nafsin. torí ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ẹni ó bá pa ẹni tí ó pa yìí. fasadin fil ardi. àbí bẹ́ẹ̀ kó èèyàn ṣàìdá lórí ilẹ̀. man qatala nafsan bi ghayri nafsin. ẹni ó bá pa àyàn kan tí èsè pọ́ńtọ̀ ń pa ó pa àyàn. fasadin fil ardi. abẹ́ni tó ṣàìdá lórí ilẹ̀ tó hùwà bàjẹ́ ń bẹ. fakannama qatala an-nasa jami'an. ẹ̀yin Boko. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba àfẹ́ ọba àánú ọba tó ń ṣàánú gbogbo àwọn ọmọ ànábì Adam ó ṣe wá ń jẹ́ ọba àánú fún wa yìí náà kọ̀mọ̀ síbi tá àánú náà kárí ṣùgbọ́n alákìyèsí ká mọ̀ pé àánú rẹ̀ ló kárí wa náà la fi ń gbé ìgbésí ayé tó rọrùn ó ní jíjẹ wa múmu wa lọ́lọ́run ò fi sọ́wọ́ ẹnìkan ọwọ́ rẹ̀ náà ló fi sí oòrùn tí ń ràn òṣùpá tí ń yọ ìràwọ̀ tí ń yọ ní sánmà agbára rẹ̀ ò sí lọ́wọ́ ẹnìkan bó bá pé agbára rẹ̀ bá ń bẹ lọ́wọ́ àwọn ọmọ ànábì Adam àbámọ̀ àmọ̀ fààyè lẹ̀ pé ká mú oòrùn dání ká má jì ọ́ yọ àbí ká kúkú dẹ òjò sáwọn ẹni tó mi ó gbé lọ kó mi ó kúkú gbé gbogbo wọn lọ pátápátá ṣùgbọ́n àánú Ọlọ́run ò jẹ́ ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ á kíyè sọ̀rọ̀ ara wa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọ̀nyí ìwà wa mà ní ẹ jẹ́ á wòye sọ̀rọ̀ ara wa kí ni ń jẹ́ Boko Haram kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ pọ́lọ́ ń fẹ́ dẹ wá síra wa bí ó bá jẹ́ pọ́lọ́ ń fẹ́ fi ọ fẹ́ gbé àlùbátọ́ fẹ́ fi pa wárùn gba ọ̀dọ̀ àwọn èèyàn kan bá a bá sì wò dáadáa njọ́ tá a ti ń gbọ́ Boko Haram yìí ẹ̀ ń sọ nínú ìròyìn ẹ̀yin ìjọba ẹ̀ ń sọ pé ẹ mọ̀ wọ́n ẹ̀ sì bá wa pè wọ́n kí wọ́n má pa wárùn tán ẹ bá wa pè wọ́n kí wọ́n má ba gbogbo ntọ́ dáa jẹ́
ẹ bá wa pè wọ́n la ilaha illallah ẹ bá wa pè wọ́n kílẹ̀ ayé ọmọ dàrú ẹ bá wa pè wọ́n kó orílẹ̀-èdè Nàìjíríà ọmọ parẹ́ lórí ìpayà. nípa báyìí ẹ jẹ́ ká wo ibi Ọlọ́run gbé ń bá wa sọ̀rọ̀ àìṣedéédéé wa ló fa gbogbo ohun tí jẹ́ bẹ́ẹ̀. mo tún fàsìkò yìí sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pé ẹ jẹ́ ká ṣọ́ra ẹ má jẹ́ á dá ìjà ẹ̀sìn sílẹ̀ gbogbo ìjà títí ń ṣe lórílẹ̀-èdè yìí tí wọ́n ń pè ní ìjà ẹ̀sìn kìí ṣe ìjà ẹ̀sìn o kìí ṣe ìjà ẹ̀sìn ẹnìkan kan tó mọ Ọlọ́run lórílẹ̀-èdè yìí ò sí débi kọ́ wá pé òun jà fọlọ́run ẹnìkan kan wọ ọmọ Ọlọ́run ṣùgbọ́n bá a bá wò dáadáa lẹ́nìí èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí náà ẹ̀yin olóṣèlú lẹ mà dá a lẹ̀ kò sì ní bójúmu ká tún jọ máa sọ ọ̀rọ̀ tí ó máa bí ẹnìkọ̀ọ̀kan wa nú mo ń sọ fún yín lórí afẹ́fẹ́ lẹ́nìí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí bá ń gbọ́rọ̀ tí mo ń sọ àtàwọn tí wọ́n máa túmọ̀ rẹ̀ fún látònílò àtàwọn oníròyìn ni àtàwọn onípépà ni ẹ má sọ mọ́ ẹ má jẹ́ kí n tún máa gbọ́ pé tọ̀ àwọn ẹlẹ́sìn ìsìláàmù alákatakítí àwọn ni wọ́n ń jẹ́ Boko Haram àwọn Boko Haram ẹ ṣe mùsùlùmí apààyàn ò lè jẹ́ mùsùlùmí èé pààyàn mùsùlùmí kì í pààyàn torí pé Ọlọ́run fúnra ara rẹ̀ ńgbà tó ránṣẹ́ sí anabi wa Muhammad gbólóhùn tó fi ránṣẹ́ ni pé man qatala mu'minan muta'ammidan fajazahun jahannam ẹnikẹ́ni tí ẹ̀mí mùsùlùmí kan bá lọ bọ́lá lọ́wọ́ rẹ̀ láì nídìí láì lẹ́sẹ̀ láì jẹ́ kó ń fúnra ara rẹ̀ pààyàn Ọlọ́run ní kó ń tọ̀ wọ́n má wulẹ̀ ṣiṣẹ́ mọ́ kó má wulẹ̀ kírun mọ́ kó má gbà àwẹ̀ mọ́ torí gbogbo ntọ́ bá gbà láàwẹ̀ àti irun tọ́ bá kí òfò ni inú náà já ànámà ní bọ̀ wá dé sí. bàbá wa wò dáadáa á ṣe máa pè wọ́n ní ẹlẹ́sìn ìsìláàmù wọn ẹ ṣe mùsùlùmí ẹ má jẹ́ kí n tún gbọ́ bẹ́ẹ̀ mọ́ ńgbà Naija Delta bẹ̀rẹ̀ tiwọn kí nílé tá a sọ pé àwọn alákatakí ẹ̀sìn kírísítẹ́nì àwọn ni wọ́n ń da ìlú rú àwọn ni wọ́n ń gbé èèyàn àwọn ni wọ́n ń pààyàn ẹ̀yin náà lẹ́sìn lẹ́ẹ̀mọ àwọn Boko Haram mo tún gbọ́ nù ròyìn pé wọ́n tún ṣe ìwọ́de ńjọ́ kan nítorí àwọn èèyàn kan tẹ́ ẹ mú pé àwọn ni Boko Haram ebe ẹ wá mà wọ́n bẹ́ẹ̀ bá mà wọ́n ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀ advice tèmi síjọba orílẹ̀-èdè yìí ni pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún anabi wa Muhammad bada awusu billahi mina shaitan rajim bisimilahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم جل ما لا يموت بسم الله الرحمن الرحيم مرحبا يا شيخ لقد جئناكم بالحق لا إله إلا الله ولكن أكثركم للحق كارهون ولكن أكثركم للحق كارهون ara wa kò tọrọ. لقد جئناكم بالحق Ọlọ́run ní òdodo ọ̀rọ̀ ni mo fi ránṣẹ́ sí yín. ọ̀rọ̀ tó lè ṣe yín láǹfààní ní alukurani tí mo gbé fún anabi wa Muhammad. ọ̀rọ̀ Ọlọ́run ní alukurani ẹnìkan kan ò lè yọ kúrò ẹnìkan kan ò lè fi kún. ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ alukurani náà ni mo mú wá fún ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. بالحق جل ما لا يموت لقد جئناكم بالحق Ọlọ́run ní òdodo ọ̀rọ̀ ni mo mú wá fún yín o òdodo ọ̀rọ̀ èyí tí jójúlówó ọ̀rọ̀ èyí tẹ́ ẹ lè gbọ́ tẹ́ fi ṣàǹfààní ayé àtàlùkìyàmọ̀ ni mo mú wá fún yín kí lọ̀rọ̀ náà. ولكن أكثركم للحق كارهون Ọlọ́run ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nù yín ara yín kò tọ̀ọ̀rọ̀. ولكن أكثركم ọmọ yín lára. للحق كارهون. òdodo ọ̀rọ̀ ẹ ṣe nǹkan tẹ́ ẹ fi kọ́ra kò jẹ́ yín lógún rárá òdodo ọ̀rọ̀ jẹ́ yín lógún. ولكن أكثركم للحق كارهون. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ nù yín lẹ kọ̀ òótọ́ ọ̀rọ̀ ẹ̀mí yín kọ̀ òótọ́ ọ̀rọ̀ ara yín kọ̀
ẹ̀mí yín kọ́ Allah. walakinna aktharakum Allahu akbar. lil haqqi karihun. jalla ma la yamut jalla ma la yamut. ولو أن أهل القرى آمنوا واتقوا ọmọ sí àfa o sí àfa. لفتحنا عليهم بركات من السماء والأرض à ń ṣera wa ni à ń ṣera wa ni. ولكن كذبوا Allah. ولكن كذبوا wọ́n gbọ́ ń tó wí o. ولو أن أهل القرى آمنوا واتقوا ọlọ́run ní bàbá lọ jẹ́ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà. لو أن أهل القرى آمنوا واتقوا bàbá jẹ́ pé ẹ̀yin ìjọba orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run. لو أن أهل القرى آمنوا واتقوا bẹ́yìn tẹ́ ń rúlu wa lórílẹ̀-èdè yìí bá jẹ́ ni ó bẹ̀rù ọlọ́run. لو أن أهل القرى آمنوا واتقوا tẹ́ ẹ sì gbọ́ ọlọ́run náà gbọ́ pé òun ló ṣe yín bó ṣe ṣe yín kì í ṣe yín fúnra لو yín. أن أهل القرى آمنوا واتقوا bó bá jẹ́ pé ẹ̀mí yín sọ fún yín pé ọlọ́run ló ṣe yín bó ṣe ṣe yín kì í ṣe yín lẹ ṣera yín bẹ́ẹ̀ tẹ́ ẹ sì bẹ̀rù ẹ̀. لو أن أهل القرى آمنوا واتقوا ọlọ́run ní bẹ́yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bá lọ rèé nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tẹ́ ẹ sì bẹ̀rù ọlọ́run. لفتحنا الله. عليهم بركات Allah. لفتحنا عليهم بركات barakatin minas sama. لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run ní bẹ́ẹ̀ bá gbà mí gbọ́ tẹ́ ẹ bá gbà mí gbọ́ tẹ́ ẹ mọ̀ mí lódodo tẹ́ ẹ sì bẹ̀rù èmi ọlọ́run ọba ń bá sílẹ̀kùn dẹ̀ra fún yín láti ilẹ̀ àti sánmà ẹ máa gbádùn ni kò ní kankan tí ó dì í lọ́wọ́. لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run ní bẹ́ẹ̀ bá gbà mí gbọ́ tẹ́ ẹ mọ̀ mí ni èmi ọlọ́run ọba tẹ́ ẹ sì gbà pé òdodo lọ̀rọ̀ tí mò ń bá yín sọ ẹ sì mọ̀ mí lọ́lọ́run ọlọ́run lẹ́ẹ̀ máa gbádùn ni àtọkùnrin tóbìnrin yín lẹ́ẹ̀ máa gbádùn. لفتحنا عليهم wọ́n sọ àlùbáríkà kalẹ̀. بركات من السماء والأرض bá a bá ròṣìṣẹ́ tí ń gba 10,000 wàláhì yóò tó ná bálùbáríkà bá ń bẹ̀ ń bẹ̀. لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run ní bọ́ bá lọ já sí pé ẹ bá gbà mí gbọ́ sẹ́ àlàáfíà lẹ́ fi máa gbélé ayé. لو أن أهل القرى الله. آمنوا واتقوا jalla ma la yamut. لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run lẹ́mi ọlọ́run ọba fún àlùbáríkà kárí yín ni ẹ bá máa gbádùn bó ṣe wù yín ṣùgbọ́n. ولكن كذبوا ṣùgbọ́n kàkà kẹ́ ẹ gbà mí gbọ́ onírọ̀lẹ́ ń pè mí ọlọ́run. ولكن كذبوا ẹ̀ ń pọ̀rọ̀ mi nírọ́ ni. ولكن كذبوا ẹ lọ́rùn èmi ọlọ́run ọba ọ̀tà létí yín ọ̀rọ̀ mi ìrọ̀lẹ́ ń pè ẹ fi gbọ́ kankan gbà mí gbọ́ ẹ gbára yín gbọ́ ẹ gbára yín gbọ́ lórí oògùn tẹ̀ ń sà ẹ gbára yín lórí àwọn ẹgbẹ́ òkùnkùn burúkú tẹ̀ ń ṣe nbí ẹgbẹ́ ń pààyàn tẹ́ ẹgbẹ́ ń jẹrin èèyàn nbí ẹgbẹ́ ń mùjẹ èèyàn èyí tẹ́ ẹ gbàgbọ́ nu nbí tí làákà ẹ̀yìn ò sí dé ẹ yé sẹ́ranko èèyàn níyìn ẹ tún mu ẹ̀jẹ̀ ara yín bá a bá pa ẹran kalẹ̀ níjọ́ ọdún ẹran tí bá ń bẹ lágbègbè bẹ̀ ó tún lè máa pọ́n ẹ̀jẹ̀ náà lá ẹ̀yin tó yẹranko ní tí ẹ ti yẹranko ní èyí ṣèyàn mọ́ ni ẹ ti mú ẹ̀jẹ̀ èèyàn nítorí kẹ́ ẹ lè ráyé lò àwọn tó lò lánàá ń kọ́ ń bo ni wọ́n wà Allah. فأخذناهم بما كانوا يكسبون Allahu Akbar. فأخذناهم بما كانوا يكسبون ọlọ́run láwọn tó ṣe bẹ́ẹ̀ mo wá gbé ọ̀rọ̀ wọn lérí pé tí wọ́n bá ṣe náà ni wọ́n gbà mo wá gbé tiyín náà lérí bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ṣe ń pè mí lóníràn mo sì máa fi yàkún yà yín lórí ntẹ́ǹsẹ̀ náà ni wọ́n ti máa mú yín lórí pé ẹ̀gbà mi gbọ́ lódodo wọ́n máa wá dẹ nǹkan tí ò tẹ́mi ọlọ́run sí yín ntẹ́mi ọlọ́run dá. laqad bil haqqi. ọlọ́run lódodo ọ̀rọ̀ tí mo ní fún yín nìyí o. laqad jinakum bil haqqi. òdodo ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá ìjọba orílẹ̀-èdè nàìjíríà sọ àti gbogbo ọmọ orílẹ̀-èdè lápapọ̀. walakinna aktharakum lil haqqi karihun. àtolówó àti tálíkà kò wá sẹ́nìkan tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ mọ́ àwọn olówó ń ṣe gàǹtàgà sọ́lọ́hún tálíkà náà wá bẹ̀rẹ̀ agídí òun náà lu agídí sọ́lọ́ ńlọ́rùn àníkéde ẹgbẹ́ irun tẹ́ ni a máa kí ṣe ẹni tẹ́mi tẹ́bi ń pa látàárọ̀ kó o sì kírun kọ́ lọ́wọ́ lórí tó jẹjẹ. walakinna aktharakum lil haqqi karihuna. jalla ma la yamu. walakinna aktharakum lil haqqi karihun. ọlọ́run láwọn tó pọ̀ jù nù yín làwọn tó kọ tèmi ọlọ́run. fabima rahmatin minallahi linta lahum. ẹ̀yin ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ já ṣáájú wa látòrí president àwọn ministers senators house of rep gbogbo yín ni mò ń bá sọ̀rọ̀ yìí ẹgbọ́n tọ́lọ̀ ń wí. fabima rahmatin minallahi linta lahum. ọlọ́run ní ẹ wo oore tí mo ṣe fún anabi Muhammad. fabima sallallahu alayhi wa sallam. minallahi linta lahum. ọlọ́run ní wa ṣáájú ẹ̀dá Muhammad oore tí mo ṣe fún ọ tí n ò ṣe fáwọn ẹnìkan ṣáájú rẹ̀ n ò sì ní ṣe fáwọn ẹlòmíì náà. ọlọ́run lóore tí mo ṣe fún wa nẹ́bí ni pé mo rọ̀ ọ́ fáwọn èèyàn rẹ̀. linta lahum. kò sí ní táwọn èèyàn rẹ̀ ṣe tó bí ọ nínú. linta lahum. rọ̀húfò rọ̀hímù ni wà nẹ́bí ń jẹ́ ọ̀ ń kẹ́ wọn ni ọ̀ ń gẹ̀ wọ́n ni. linta lahum. ìwà nẹ́bí ọlá àánú lójú. linta lahum. ìwà nẹ́bí bára àwọn èèyàn rẹ̀ kan bá ń sàárẹ̀ ààrẹ ń ṣe wọ́n náà nìyẹn. linta lahum. bẹ́ẹ̀ni kan ọba gbádùn nínú àwọn àjọ rẹ̀ ìwọ fúnra rẹ̀ ọ máa sọ pé ọgbádùn. linta lahum. ọlọ́ọ̀ni wà nẹ́bí nítorí pé mo rọ̀ ọ́ fáwọn èèyàn rẹ̀ oore ńlá tí mo ṣe fún ọ nìyẹn tí n ò ṣe fẹ́ lómi. fabima rahmatin minallahi linta lahum. ẹ̀yin ìjọba wa ẹ̀yin náà wà rọ̀ ẹ rọ̀ fún wa ẹ rọ̀ fún wa n bò jẹ́ kó ní lásìkò tẹ́ ẹ lò ń bẹ̀ ẹ rọ̀ ojú tó le kankan yìí àkọ́ràn sìgá ojú tó le yìí kò lè dáná kò lè sáná sí stóòfù kó fi gbiná ẹ dákun ẹ̀yin náà ẹ rọ̀ nítorí ọ̀la tẹ́ ẹ̀ ní síláàyè náà má tẹ́ wàá tutù bí omi táwa jọ máa fẹsẹ̀ rìn lórí títì tájọ máa fẹ̀gbẹ́ kóra wa lẹ́gbẹ̀ẹ́ ẹ rántí ìgbà náà. fabima rahmatin minallahi linta lahum. ọlọ́run lóore tí mo ṣe fún ànábì ni pé mo rọ̀ ọ́ fáwọn èèyàn rẹ̀. walau kunta fazzan ghalizal qalbi lanfadu min hawlika. ọlọ́run ni wàá ṣáájú ẹ̀dá Muhammad. walau kunta fazzan ghalizal qalbi. ọlọ́run ni wàá nẹ́bí sallallahu alayhi wa tó o bá lọ jẹ́ni tí ojú ẹ̀ le tọrọ ẹnu ẹ̀ le tó o ṣe é súnmọ́ ọlọ́run láwọn èèyàn rẹ̀ wọ́n sá fún ọ ìjọba rẹ̀ ó wò ìjọba rẹ̀ ó dàrú. lanfadu min hawlika. èmi mo ní o kó wọn jọ ń sì tú wọn ká lẹ́yìn rẹ̀. lanfadu min hawlika. ẹ̀yin tẹ́ ń ṣèjọba yìí náà ntí máa dà yín láàmú ẹ̀ mọ́ àlébù tí ń bẹ lára yín ni pé hànàhànà tẹ́ ẹ bá ti débẹ̀ gbogbo ọmọ kìnìún kan ọ̀jẹ̀bẹ̀ rí tí jábẹ̀ àyà ìsásùn tí ń ṣe kìnìún kan tí la ilaha illallah tí ọmọ pé òun ọ̀jẹ̀ kìnìún kan tí wọ́n ń sàròsìn lọ́rọ̀ yín bọ́ ọ bá débẹ̀ tí ẹ fi ọmọ ẹni tó ọ jẹ́ hàn pé àti ilé wa àlówó ni àlọ́lá ebi ò sì pa wá àwa náà ń gbègbè sí ayé tó rọrùn èyí ò ní ọkọ́kọ́ fi hàn bọ́ ọ bá débẹ̀ ẹ má máa ṣe hàrà ẹ wà ní àwòsí ẹ ń lé àga mọ́ra yín ẹ wà ń àwòsí ẹ ń bú bàbá ara yín bọ́bá ẹ pọ̀rọ̀ orílẹ̀-èdè lọ́jẹ́ yín lógún àbá máa kí yín ẹyọ kan tẹ́ ẹ tí ì ṣètò tí ì daríjọ́ tẹ́ ẹ ti débẹ̀
ńlọrọ̀ ọ̀mọ̀ràn pé a fẹ́ kí àwọn gay ká máa practice gay ní Nàìjíríà gbogbo yín lẹ sì yarí ńgbà tí wọ́n gbé wá tẹ́lẹ̀ tí mò ń wò ni pé mò ń wò pé bọ́yá ara àwọn apá ibì kan tí wọ́n gbé bọ́kùnrin pẹ̀lú obìnrin bá ń bára wọn sùn títì kò ṣe nǹkan kan bọ́kùnrin pẹ̀lú ọkùnrin bá ń bára wọn sùn títì kò ṣe nǹkan kan bóbìnrin pẹ̀lú obìnrin bá ń bára wọn sùn títì kò ṣe nǹkan tí a bá ń kọwọ́ bọ́ra wọn lábẹ́ ṣùgbọ́n Ọlọ́run tọ́ yín sọ́nà gbogbo yín lẹ kọ̀ pé eléyìí yẹ sọ́nà kò sínú ìran wa bẹ́ẹ̀ sì ni kò sínú ìran orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣèyún wọn dá torí ti sọ́ksìdì yìí náà ẹ má jẹ́ ọ jẹ́ pé ńgbà tẹ́ ẹ bá kú mítìn àwọn kan ó tún máa lọ ṣe mítìn lẹ́yìn tá a bá tún lọ ṣe mítìn lẹ́yìn ẹ má káwọn kan máa gbé nǹkan òkè káwọn kan máa rẹ̀ ńlẹ̀ ẹ panupọ̀ nù àjàmátò ráàmà nínú ká papọ̀ ní kí Ọlọ́run wà ibẹ̀ láàánú Ọlọ́run wà. fabima rahmatin minallahi linta lahum. Ọlọ́run ní wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam rírọ̀ tí wọ́n rọ̀ fáwọn èèyàn rẹ̀ ọlọ́mọ jàǹfààní fún ọ ló jàǹfààní fún ọ. oore ńlá ni mo ṣe fún ọ pẹ̀lú bí mo ṣe rọ̀ ọ́ náà. Allah. ẹ wá jẹ́ agbẹjẹ́ àpadà síbi ọ̀rọ̀ àwọn Boko Haram kí ni ń jẹ́ Boko Haram kí ni ń jẹ́ Boko àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní làákàyè pọ̀ wọ́n ní ọwọ́ tó dilẹ̀ ńlẹ̀sù bẹ̀ ń sẹ́ ọwọ́ tó bá dilẹ̀ ńlẹ̀sù ọmọ ránṣẹ́ béèyàn bá ti níṣẹ́ tí ọ̀ lábọ̀ bọ́ ọ bá dá wà nù ilé tó o bá ń ronú nǹkan burúkú àṣetánì ó sì máa rán ọ níṣẹ́ àṣetánì lọ́rùn àwọn ọmọ ìwọ̀nyí ń sẹ́ ni wọ́n fi ń ṣe tí wọ́n ń ṣe wọn ò lè lówó kí wọ́n lọ́lá kí wọ́n máa gbèrú ọ́nù ọ́fíìsì tẹ̀yìn ń gbé kí wọ́n máa guru mọ́tò tẹ̀ ń gùn kí wọ́n máa jẹrú tẹ̀ ń jẹ kí wọ́n máa wà lálàáfíà bẹ́yìn náà ṣe wà kí nǹkan burú ọ wá kí nǹkan burú ọ máa wù wọ́n. bàbá ń gbúrò bọ́ǹbù ń jọ̀hún lórí tẹlifíṣàn láti ń rí Amẹ́ríkà lọ bọ́ǹbù bìkan kẹ́nìkan lọ bọ́ǹbù ń tà ń gbọ́nu àfìgbà bọ́ǹbù wá di kárí ilé ní Nàìjíríà bọ́ǹbù wá di kárí ilé bẹ́ẹ̀ bá sì sọ́ra wọn ó pin dínú pálọ̀ ẹnì kọ̀ọ̀kan yín náà wọn ó pin lọ́ọ́ bá wọn ìyá yín lé ẹ̀rọ wò dáadáa ọ̀rọ̀ Boko Haram yẹ bá wà mójútó. laqad jinakum bil haqq. walakinna aktharakum lil haqqi karihuna. Allahu akbar. laqad jinakum bil haqqi walakinna aktharakum للحق كارهون فبما رحمة من الله لنت لهم. Ọlọ́run ni mo rọ̀ wá nẹ́bì ní ẹ̀yin ìjọba ẹ̀yin náà rọ̀ fún wa. لنت لهم. gbogbo ń táwọn Boko Haram ń dálẹ̀ yín gba àwọn òrìṣẹ́ ṣe ni. لنت لهم. àwọn graduate ni a pọ̀ nù wọn. لنت لهم. ẹni ó ní first degree ń bẹ nù wọn. لنت لهم. ẹni ó ní master ń bẹ nù wọn. àwọn tí wọ́n ti ṣe PhD ń bẹ nù wọn. لنت لهم. ngba dókítà bá wá gbé certificate rẹ̀ tó gbé yàrá kí lẹ fẹ́ kọ́ máa rò. لنت لهم. àwọn bàbá wa lẹ Yorùbá wọn ní kinní kan tó ìwé ẹ̀fà yọ ọkọ̀ láti fatẹgbẹ́ rẹ̀ ya. لنت لهم. ẹ̀rọ wò dáadáa o ẹ̀rọ fún wọn. لنت لهم. ẹ̀rọ fáwọn Boko Haram ẹ̀yin lẹ mọ̀ wọ́n èmi ò mọ̀ wọ́n èmi Ọlọ́run sì ní jẹ́ mọ̀ wọ́n ẹ̀yin náà lẹ mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n ẹ sì mọ̀ wọ́n tí ń ran wọn ngbẹ ẹ bá mọ̀ wọ́n tẹ̀ mọ́ ẹ àtàwọn tó ràn wọn àtàwọn náà ẹ pè wọ́n ẹ jẹ́ àbá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ àbẹ̀ wọ́n orílẹ̀-èdè yìí ń gbóná ẹ dákun ẹ jẹ́ ó tutù ẹ sọ gbogbo ẹ ti bá ọpọlọ gbogbo èèyàn jẹ́ Allah. فبما رحمة من الله لنت لهم. à ń sun nínú ilé kọ̀ ọ̀rọ̀ wa lọ́rùn mọ́ à ń bẹ lójú ọ̀nà inú ojú ọ̀nà ọ̀rọ̀ wa lọ́rùn mọ́ ní ayé ìjọ́un nígbà àjọ́un táwọn àwọn èèyàn tí wọ́n ṣèjọba lọ níjọ́ àkọ́kọ́ bá a bá gbéra ní Haúsá tá à ń bọ̀ nílẹ̀ Yorùbá ọ̀dẹ́ẹ̀dì nígbà bá jẹun alẹ́ tán là á kúrò ní Kánò tá a máa bọ̀ wá sí Ìbàdàn là á máa bọ̀ wá sí Èkó nǹkan kò ní dá wa lọ́nà nǹkan kò lọ ọ̀sán gangan aago méje àárọ̀ ní ìsìn ni wọ́n ń dá àyàn lọ́nà ẹ̀ sì bá wa ru eléyìí wò. لنت لهم. gbogbo àwọn tó ń dáná yìí wo ọ̀mọ̀wé ni wọ́n. لنت لهم. ngbà wọn rò pin ní ẹni kò burú bọ́ bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn kúkú wò pé ìgbésí ayé àwọn káwọn náà ó lò ó máa bá lò ó bí ọba já sí ni ẹni ọba ti sọ pé bí ìgbésí ayé bá já sí kẹ́mọ̀ kó ó ti sún ó ti kàn gírí
àwọn baba ńlẹ̀ Yorùbá sì ní làákàyè wọ́n ní bá bá lé ewúrẹ́ kan ògiri a máa bù yẹn jẹ bí ajá alẹ́ ewúrẹ́ àwọn ọmọ wọ̀nyí kan ògiri ni wọ́n fi wá pera wọn ní Boko Haram wọ́n ní a máa kàwé mọ́ ngbọ̀ bá yẹ pé àbá ní fi ṣiṣẹ́ ní a fi sọ pé Boko Haram ntí ń jẹ́ Boko Haram ni ìwé kíkà Haram ni ẹ má kà á má ngbà táwọn tí ọba níṣẹ́ ẹni ọjọ́ ẹni tó lọ sùkúù ẹni ó lọ sùkúù tó lọ kàwé ọdún mélòó ló lò ń bẹ̀ ọdún mélòó lẹ́ni tó kọ́ kápẹ́ńtà fi kọ́ ọdún mélòó lẹ́ni ọkọ́ bíríkìlì àfi kọ́ gbogbo wọn yìí wọ́n ti wá dé èèyàn wọ́n ti kọ́lé ẹni ó lọ fi gbogbo agbárí kàwé ó dé kò rí nǹkan kan ṣe àwọn wa ni kò burú bọ́ bá rí bẹ́ẹ̀ Boko Haram ẹ má kúkú kàwé má. fabima rahmatin minallahi linta lahum. Ọlọ́run ní àníṣe ìwà náà Muhammad ń tá a ṣe fún ọ sallallahu alayhi wa sallam ó náà nípa àrọ̀ fáwọn èèyàn. fabima rahmatin minallahi linta lahum. walaw kunta fassan ghalizal qalbi. Ọlọ́run ní wa nábì bójú rẹ bá lè bọ́rọ̀ ẹnu rẹ bá lè. lanfaddu min hawlika. àwọn èèyàn sá fún ọ wọn ò ní dọ́dọ̀ rẹ mọ́. lanfaddu min hawlika. gbogbo politics tẹ́ ń ṣe lórílẹ̀‐èdè lónìí politics ẹgbẹ́ awo ni ẹ̀yìn kan ti wà nímúlẹ̀ tó ẹ pé ní tẹ́ ẹ bá ti sọ náà lábẹ́gẹ́ ẹ ti gbàgbé bẹ́ẹ̀ ti wulẹ̀ pẹ́ tó ń bẹ̀ ẹ kúrò ń bẹ̀ náà ni ẹ lọ náà ni bẹ́ẹ̀ tiẹ̀ fẹ́ lọ ikú ọ̀pá yín kí wàá ni. fa'fu anhum. fa'fu anhum ẹ dẹ́kun. fa'fu anhum. abẹ́yìn torí tọ́lọ́hún àṣẹ tọ́lọ́hún pa fún àná Muhammad ní kẹ́yìn náà tẹ̀lé fa'fu anhum. fa'fu anhum. ẹ fà wọn Boko Haram yìí mára o ẹ dákun ẹ fà wọn mára ẹ pè wọn kẹ ẹ mọ wọn ẹ dákun ẹ pè wọn ẹ bá wọn sọ̀rọ̀ ní face to face. fa'fu anhum. ẹ ṣàmójúkúrò fún wọn ntẹ́sù ó lò wọ́n fún ó ti lò wọ́n fún kọ́mọ́ jù báyìí lọ. wastaghfir lahum. ẹ tọrọ àforíjì fún wọn ẹ fọwọ́ra wọn lórí pẹ̀tọ́ èṣù lọ́rùn yín níṣẹ́ èyí tẹ́ ẹ sí ẹ má débẹ̀ mọ́ kí lẹ̀ ń fẹ́. washawirhum fil amri. ẹ wá pè wọn kalẹ̀ ẹ béèrè kí lẹ̀ ń fẹ́ sawirhum fil amri. washawirhum fil amri. èyí tá a fi jọ mọ́ lérí sí rẹ ni onígíláàsì ni gbogbo yín fa onígíláàsì ni gbogbo yín fa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba lọ́wọ́ onígíláàsì ní bẹ́ẹ̀ bá sọ̀kún ó ta ẹ̀ fún ọ fọ́ gíláàsì ilé yín o Allahu Akbar. washawirhum fil amri. ẹ pè wọ́n sọ́dọ̀ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. washawirhum fil amri. ẹ dámọ̀ràn pẹ̀lú wọn. washawirhum fil amri. ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn dámọ̀ràn pé kò lè fẹ́ ká ṣe. washawirhum fil amri. ngbà àwọn Niger Delta kó bá jáde tí wọ́n ń gbé yàn pamọ́ tí wọ́n ń yìnyín pa lórí omi ebe ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ngbà fún wọn ló wọ́n dákẹ́ fẹ́ mú. washawirhum fil amri. ẹ pè àwọn eléyìí náà washawirhum fil amri. ẹ béèrè kí ni wọ́n fẹ́ lọ́wọ́ wọn kò jù bẹ́ẹ̀ lọ ẹ béèrè ó ní nǹkan tí a ń fẹ́ mélòó nínú gbogbo tẹ́ ẹ kójọ mélòó lẹ́ fún wọn bẹ̀ tí wọ́n fi dákẹ́ mélòó lẹ́ kójọ ń bẹ̀ ẹ lè promise ẹnì kọ̀ọ̀kan wọn ní 200 million ní ìjìkálukú wọn má jókòó wọn ó jókòó jẹ́ torí ní 200 million bá ṣe nù gbèsè ayé nìkan ó tó. washawirhum fil amri. bí a bá pé 500 million làwọn fẹ́ fún wa ní alówó tó jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ń dá a jẹ ni. washawirhum fil amri. Allah. washawirhum fil amri. àbí gbogbo owó tá a ní ẹ fi ṣe ná tẹ́ ẹ fi ṣe ná tẹ́ ẹ fi ń lọ rè ọ̀dà jẹnẹrétọ̀ owó wa lẹ tún fi ọ̀dà jẹnẹrétọ̀ ẹ sì wà ń ta ẹrù tí ẹ bá ẹrù ọlọ́run ọba yín ni. laqad jinakum bil haqq. òdodo ọ̀rọ̀ lèmi wá mú wá báyìí o. jinakum bil haqq. èmi èé sọ tẹ́ nìkan òdodo ọ̀rọ̀ ọlọ́run ni mo mú wá. laqad jinakum bil haqq. la ilaha illallah. walakinna aktharakum lil haqqi karihun. ẹ bọ́ ní iye stéètì tá a ní Nàìjíríà ẹ wá wo stéètì wo lọ fara balẹ̀ tẹ́mi ẹ̀ balẹ̀ lónìí tí ó tó tẹ́mi ẹ̀ balẹ̀
ibi tó jẹ́ pé àti ẹ̀mọ̀ pé mi lè balẹ̀ ńbẹ̀ rárá ẹ wòlú Èkó ẹ wò bó ṣe dà ẹ wòlú Èkó gbogbo ayé wa ń pariwo Fáṣọlá nísìn bọ́ bá gbàpò tí pírẹsidẹ́ǹtì lọ́jọ́ iwájú yóò padà wọlé ẹ̀yin náà ẹ̀ tún wájú sí ẹ̀ tún ẹ̀ dá mi wájú ẹ̀ dá mi kẹ́ ẹ̀ lè tẹ̀lé tútù. Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nú yín lára rẹ̀ kò tọrọ òótọ́ ọ̀rọ̀ tọ́lọ̀ ń fẹ́ bá yín sọ nìyí. walakinna aktharakum lil haqqi karihun. Etí jódodo ọ̀rọ̀ ẹ jẹ́ àjọ bára wa sọ lórí Allah. Ọlọ́run ní ẹ pa àwọn Boko Haram ẹ bá wọn sọ̀rọ̀. washawirhum fil amri. Ẹ pè wọ́n sí mítìn ẹ jọ ṣe mítìn. washawirhum fil amri. Bẹ́ẹ̀ bá wọn ṣe mítìn tẹ́ béèrè kí ni wọ́n ń fẹ́. fa idha hazamta fatawakkal ala Allah. Ẹ̀rí bá a bá ti fún wọn ní nǹkan tí Allah fẹ́ tán fatawakkal ala Allah. Ọlọ́run wà níbi ọba ti satisfy wọn tán tawakkal ala Allah wá dúró fẹ̀yìntì èmi Ọlọ́run bá ń gbà náà. Inna Allaha yuhibbul mutawakkilin. La ilaha illallah la ilaha illallah. Allah yuhibbul mutawakkilin. Ọlọ́run lémi Ọlọ́run ọba mo fẹ́ràn ẹni tó bá ń gbẹ́kẹ̀ lémi Ọlọ́run gbogbo wa ni ẹ jẹ́ agbẹ́kẹ̀ lọ́lọ́run. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè wa yìí ẹ dákun ọbẹ̀. Laqad jinakum bil haqq. Òdodo ọ̀rọ̀ tí mo mú wá fún yín nìyí o. Laqad jinakum bil haqq. Kẹ́ ẹ fi owó wa kẹ́ ẹ fi tọ́jú wa lórílẹ̀-èdè kí gbogbo wa ká máa gbádùn ó ń bẹ ń bẹ. Laqad jinakum bil haqq. Aláwọn tẹ nǹkan kọ́ bù sí lọ́wọ́ pé wọ́n gbé alówó la ilaha illallah. Ẹ̀yin aṣáájú wa lórílẹ̀-èdè Nàìjíríà ó lè mọ̀ níyìn ó lè paraku ó lè jàgùdà tó yẹ pé Ọlọ́run má jẹ́ ẹ máa ja ẹ̀mí gan tó ẹ ti ń ja ẹ̀mí gan ẹ ti ń jẹ̀mí gan ló lè bí ọba síbẹ̀ à ń mú àwọn èèyàn pé wọ́n dáràn wọ́n kó alówó ẹ máa wá èèyàn jalè ẹ wá sọ pé immunity ni kò tí ì jà bí ọba ti sọ̀kalẹ̀ lórí àga tó wà rárá ẹ̀yìn àwọn EFCC àwọn kan ń ṣiṣẹ́ lásán wọ́n ṣiṣẹ́ lábí wọn bá ṣe gàràgàràgàrà lásán ẹ tó padà sọ fún ẹ ṣe jẹ́jẹ́ o àrùn ilé yìí wo alẹ́ yìí ó mólè kí ló tún kù tá àpéyọ fó lè ṣe èèyàn mólè ó ní ìsìn lọ́ọ̀lẹ̀ ẹ̀wọ̀n yìí ẹ wá sọ fún mi ó ṣe lélẹ̀ ẹ̀wọ̀n báwọn àrùn ọlọ́gbẹ́ ẹ̀wọ̀n ẹ̀yà ní kọ́ ọba wa mú ni ẹ̀yin tẹ́ ẹ wá mú kí n lè ṣe immunity ni o immunity ni gbogbo àwọn gọ́fìnà tó kó wa lówó lọ immunity náà ni gbogbo àwọn mínísítà tí wọ́n kó wa lówó lọ immunity náà ni so immunity yìí bọ́ bá dọjú àkíyàmọ̀ Ọlọ́run ó béèrè ẹ̀ lọ́wọ́ yín wọ́n bí mẹ́ra mẹ́tí mi nàlá ilé ìtàn. Laqad jinakum bil haqq. Òdodo ọ̀rọ̀ ni mo mú wá fún yín o. Laqad jinakum bil haqq. A gbọ́dọ̀ dàgbà tó báyìí ká tún máa parọ́ tanra wa jẹ́ káwọn ọmọ wa má bàa gbé wa ṣépè lọ́la. Laqad jinakum bil haqq. Òdodo ọ̀rọ̀ la gbọ́dọ̀ bára wa sọ òdodo ọ̀rọ̀ ni mo mú wá fún yín o. walakinna aktharakum lil haqqi karihun. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nú yín lára yín kò tọrọ ẹ fẹ́ ò tọrọ rárá. Allahu akbar kabir. wattaqu yawman turja'una fihi ila Allahi Jalla ma la yamut. thumma tuwaffa kullu nafsin ma kasabat. Allahu akbar. thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yudhlamuna. Ọlọ́run yìí sọ bàbù sí tẹ́lẹ̀. thumma tuwaffa Gbogbo ìgbà náà ni máa sọ. kullu nafsin Allahu akbar kabir. ma kasabat wa hum la yudhlamun. Bàbá bẹ̀rẹ̀ wí ẹja wa bẹ̀rẹ̀ wí ẹ̀yin Boko Haram náà wattaqu yawman. ẹ dákun ẹ má fi gbésí ayé yín ẹ má fi ṣòfò àtàlìkíyàmọ̀ yín ẹ má fi ṣòfò. wattaqu yawman. Àwọn tẹ́ ẹ tágẹ́ẹ̀tì pé ẹ fẹ́ pa ẹ rí wọn pa ẹ wá ń pa gbogbo aráàlú ká sáráàlú lọ́sẹ̀ yín ẹ rò wò dáadáa ẹ rántí ọjọ́. wattaqu yawman. Ọlọ́run ní ẹ rántí ọjọ́ tẹ́ ẹ padà lọ́rẹ̀ jábọ̀ fẹ́mi Ọlọ́run. wattaqu yawman turja'una ila Allahi. Ẹ rántí ọjọ́ tẹ́ ẹ lọ sàkáǹtì iṣẹ́ ẹ̀yin fẹ́mi Ọlọ́run. wattaqu yawman turja'una
turja'una fihi ila Allah. ẹ rántí ọjọ́ tí ẹ rú fáìlì yín wá bẹ̀ mí Ọlọ́run. turja'una fihi ila Allah. Allahu akbar, Allahu akbar. Summa tuwaffa kullu nafsin ma kasaba. La ilaha illallah, la ilaha illallah. Summa tuwaffa kullu nafsin ma kasabati. Ọlọ́run ní ẹ rántí ọjọ́ tẹ́ ṣàkáǹtì tó yẹ pé gbogbo ń tẹ́ ẹ ṣe pátá èyí tẹ́ ẹ ṣe ń kọ̀kọ́ èyí tẹ́ gbogbo bí ẹgbẹ́ ń ṣe mítìn tẹ́ fi ń ṣe bọ́ǹbù tí irun ẹ̀mí èèyàn gbogbo ẹ̀ náà Ọlọ́run ó gbé kalẹ̀ fún yín ẹ̀yin náà lẹ́ mọ̀ ń ṣe mítìn yìí ìwọ náà mà ní ìwọ tó ń direct wọn ni ìwọ tó ní ibi wọn báyìí ní wọ́n pa para wa tún lọ rèé pa àwọn orílẹ̀-èdè míì tí a ń bẹ láàrin wa àwa dẹni wọ́n ń sá fún ọ̀wá kàwákùn kankan mọ́ àwọn ọmọ wa tí wọ́n ń bẹ nílùú òkèèrè ń bi àwọn èèyàn tẹ́ ẹ pa àwọn yẹn wá ń dúró lórí ìdúró pé àfẹ́ràn ọmọ orílẹ̀-èdè wa ń bíbà yìí mọ́ àwọn ìṣèkọ́ ni wọ́n pààyàn. Allahu akbar. Wattaqu yawma. Ọlọ́ni ẹ rántí ọjọ́ o. Wattaqu yawma. Ẹ bẹ̀rù ọjọ́ kan ṣoṣo. Wattaqu yawma. Ẹ bẹ̀rù ọjọ́ kan tó yẹ pé kò pọ́jọ́ méjì kò pé wákàtí kan. Wattaqu yawma. Faddal ya Sheikh. Turja'una fi ila Allah. Níjọ́ tẹ́ lọ jábọ̀ fọ́lọ́hun tẹ́ lọ ẹ gbogbo fáìlì yín lẹ kó déwájú Ọlọ́run. Allahu akbar. Turja'una fi ila Allah. Níjọ́ tẹ́ darí lọ rèé bọ́ lọ́hun. Thumma tuwaffa kullu nafsin ma kasabat. Ọlọ́run níjọ́ tá a san yín lẹ́san gbogbo sẹ́tẹ̀ ẹ̀ sí àní ọ̀kan kan ò ní sọnù ńbẹ̀ ọ̀kan kan ò ní sọnù ńbẹ̀ ẹ rántí ọjọ́ náà. Summa tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. Ọlọ́run ní ẹ sì mọ̀ dájú pé njọ́ ni èmi Ọlọ́run mi ò ní ṣàbòsí fẹ́ni kankan ntẹ́ ẹ bá ṣe náà lẹ́ gbà njọ́ náà ẹ dẹ́kun ẹ̀yin Boko Haram náà abẹ́yìn ẹ dẹ́kun ẹ má pa wá mọ́ ẹ dẹ́kun. Gbogbo àwọn tó ṣe yín yẹ dákun ẹ bá wa foríjì wọn ẹ má pa àyàn mọ́ ẹ dákun wọn lé èèyàn níyìn àlìjánu lè mí pè yín o wọn á sì lé èèyàn níyìn náà lóye ajé kí n tún máa bẹ̀ yín o ẹ dákun torí Ọlọ́run ẹ bẹ́ẹ̀ bá jálìjánu wọn mọ bí wọ́n ṣe bẹ̀ yín. Òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ bá gbogbo wa sọ nìyí o. Jinakum bil haqqi. Allah. Walakinna aktharakum lil haqqi karihun. Walakin wọ́n gbọ́. Walakin aktharakum lil haqqi karihun. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú yín ara yín kò tọrọ o. Walakinna aktharakum lil haqqi karihun. Ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin Boko Haram yín abẹ̀yìn torí tọ́lọ́run àti ti Ànábì Muhammad a sì fi ayé tá a wà ń bẹ̀ yín bẹ̀yìn àtúnfàlì kíámà tí gbogbo àjọ ń lọ tá a gbé kójọ lọ́hùn àfi bẹ̀yìn ẹ dákun ẹ má pa àyàn mọ́ èmi bẹ̀yìn ni oníṣáìdì ọ̀dọ̀ tèmi mo sì fẹ́ kẹ́ ẹ ronú sọ̀rọ̀ Ọlọ́run ẹ má jẹ́ ọ jẹ́ pé àwọn baba ńlẹ̀ Yorùbá wọn ní bá a bá wo dídùn fàn wọn láhọra yóò sì kẹ́ egun bá a bá sì pé bẹ́jọ́ ṣẹ́gun tó láàdá náà wọn láàfin iléjó náà nítorí náà abẹ̀wá nítorí tọ́lọ́run àtàndẹ́ Muhammad ẹ dákun ẹ má pa wá mọ́. Man qatala nafsan bi ghairi nafsin. Torí ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ẹni ó bá pa ẹni tí ó pa yìí. fasadin fil ardi. Àbí bẹ́ẹ̀ kó èèyàn ṣàìdá lórí ilẹ̀. Man qatala nafsan bi ghairi nafsin. Ẹni ó bá pa àyàn kan tí èsè pọ́ńtọ̀ ń pa ó pa àyàn. Fasadin fil ardi. Abẹ́ni tó ṣàìdá lórí ilẹ̀ tó hùwà bàjẹ́ ń bẹ́ẹ̀. Fakannama qatala an-nasa jami'an. Ẹ̀yin Boko Haram ẹ dákun ẹ yọ ẹnìkan tẹ́ ẹ bá pa ẹ mà kó ṣe déédéé pa ẹ pa gbogbo ayé o. Fakannama qatala an-nasa jami'an. Alukurani ló wí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá pa ẹnìkan tí ó pa àyàn kẹ́ ẹ mọ̀ pé ó bí pé ẹ pa gbogbo ayé run ni. Wa man ahya fakannama ahya jami'an. Ẹni ẹ bá sì gba ẹ̀mí rẹ̀ lẹ̀ ń bi ìparun pé kó má parun
فكأنما الله أكبر. أحيا الناس جميعا لا إله إلا الله. فكأنما أحيا الناس جميعا. ẹni orí tásídẹ́ǹtì ṣẹtọ́ ṣẹlẹ̀ lójú ọ̀nà tó sì sáré tó gbé ẹni tó gbé ẹni tó lásídẹ́ǹtì tó gbé sọ́nù mọ́tò rẹ̀ tó sáré gbé lọ sọ́sibítù ọlọ́run sì ní ọ́ là bí ìgbà tó la gbogbo ayé ni bí ìgbà tó la gbogbo ayé ṣùgbọ́n òun ò yẹn ràn báyìí ó sì ń pọ̀ ká kú ó fi wá kú olóòní ìrànlọ́wọ́ tó lè ṣe ọ̀pá onítọ̀hún nìyẹn bí ìgbà ọ̀pá gbogbo ayé run ni. متى يبلغ البنيان الله يوما تماما جل ما لا جل ما لا متى يبلغ البنيان الله يوما تمامه الله الله إذا كنت تبنيه وغيرك يهدم إذا كنت تبني وغيرك يهدم. nínú àwọn àfáà kan tó ní làákàyè ní sọ̀rọ̀ yìí ó ní màtá nígbà wo ni Federal Republic of Nigeria nígbà wo ni ìgbà wo ni president orílẹ̀-èdè Nàìjíríà àwọn governors ní sítẹ́ẹ̀tì ìgbà wo ni. mata yabulugul bunyanu yawma tamamahu. yawma tamamahu mi ò gbọ́. mata yabulugul bunyanu. Allahu Akbar. yawma tamamahu. nígbà wo ni àsíá orílẹ̀-èdè yìí tá a fẹ́ kó jẹ́ gíga tá à ń gbé nígbà wo la tó fẹ́ gbé sókè tí gbogbo ayé ò tó rí tí wọ́n tó mọ̀ wálé èèyàn rẹ̀. yawma tamamahu. ilé tá à ń kọ́ fórílẹ̀-èdè yìí ká yóò fi mọ̀ wálé èèyàn rí níjọ́ la tó fẹ́ parí ẹ̀. ó kọ́ ni tá a fẹ́ sọ Nàìjíríà ńgbà wo la tó fẹ́ sọ lóko náà tá yóò mọ̀ wálé èèyàn rẹ̀. mata yabulugul bunyanu yawma tamamahu. yawma tamamahu. idha kunta tabuni. nígbà wo ni. wa ghayruka yahdumu. la ilaha illallah. idha kunta tabuni wa ghayruka yahdumu. متى يبلغ البنيان يوما تماما. orílẹ̀-èdè Nàìjíríà tá a fẹ́ kí wọ́n máa pè lóko dáadáa nígbà wo la tó fẹ́ jókòó náà. nígbà wo la tó fẹ́ jókòó náà. àgbádùn gbogbo ọ̀nà ọ̀dá. ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ àǹfààní tá à ń ṣe bá a ṣe ń rí ilẹ̀ Yorùbá là ń rí ilẹ̀ Haúsá bó la ti fẹ́ débẹ̀. la ilaha illallah. إذا كنت تبنيه وغيرك يهدم. ó kọrin. yabulugu libuniyanu. ngbà wo ni àsíá orílẹ̀-èdè yìí tá a fẹ́ kó ga njó náà tó gbéga. idha kunta tabunihi wa. nígbà táwọn ẹnìkan bá ń gbé sókè táwọn ẹnìkan fà á lẹ̀. àwọn kan gbé òkè àwọn kan sì ń fà á lẹ̀. ogún èèyàn ń gbé sókè ọgọ́rin èèyàn fà á sílẹ̀. ẹ jẹ́ ká pa àwọn pọ̀ kí Nàìjà ó dára. ẹ jẹ́ ká pa àwọn pọ̀ kí Nàìjà ó dára. Tàwùsà ti Ìgbò ti Yorùbá. ẹ jẹ́ ká pa àwọn pọ̀ kí Nàìjà ó dára. àní ẹ jẹ́ ká pa àwọn pọ̀ kí Nàìjà ó dára. ẹ jẹ́ ká pa àwọn pọ̀ kí Nàìjà ó dára. Tàwùsà ti Ìgbò pẹ̀lú Yorùbá wa. ẹ jẹ́ ká pa àwọn pọ̀ kí Nàìjà ó dára. torí ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ẹni ó bá pa ẹni tí ó pa yìí.
في الأرض àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn ṣàìdá lórí ilẹ̀. من قتل نفسا بغير نفس ẹni ó bá pa àyàn kan tí èsè pọ́ńtọ̀ ń pa ó pa àyàn. أو فساد في الأرض abẹ́ni tó ṣàìdá lórí ilẹ̀ tó hùwà bàjẹ́ ń bẹ̀. فكأنما قتل الناس جميعا ẹ̀yin Boko Haram ẹ dákun ẹ yọ ẹnìkan tẹ́ ẹ bá pa ẹ mọ̀ kó ṣe é dé pẹ́ pa gbogbo ayé o.